fura ẹ fura àgbà tí ò ní fura ara kú ló máa ń yà ẹ̀sìn yìí ló dájú tọ̀wọ́ òṣùwọ̀n ẹ fura káró sọ mọ́tì káró dì mọ́ṣọ mo ṣe bí kìkì ó má ti gbófo ni kọkùnrin ó rédíò kóbìnrin ó pa á mo ṣe bí kéjì ó ti kú ni ẹ̀jẹ̀ àpawọ́pọ̀ ká képe lódùmarè ẹni tó yẹ láti máa gba gbogbo yín àti ògo ogun abẹ́lé rògbòdìyàn àìsàn tí ò gbóògùn tó dìde ní ilẹ̀ áfíríkà àti gbogbo àgbáyé bó bá ní dáwọ́ ìdúró ẹ fura ẹran tí omíyalé ìlú amẹ́ríkà nicaragua honduras tsunami àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ò fura àwọn orílẹ̀-èdè dìde ogun síra wọn iná ń jó ọkọ̀ òfurufú ń já ìjì ń jà iṣẹ́ ń bọ́ ẹ̀sìn ń bọ́ lọ́rùn òsì ẹ fura. àbọ̀rọ̀ là ń sọ fọ́mọ lọ́ọ̀tì òun kó bá dénú rẹ̀ ti tó dídí. yàrá bí ìsọ nínú ìwé máńtì orí kẹwàá láti ẹsẹ̀ kejìlá dé ìkọ̀ọ̀kọ̀ọ́dógún wípé ẹni bá lé kí fọ́pọ́ adìyẹ tó ṣu tí ó nù ní ara rẹ̀ ló wà. ṣùgbọ́n wọ́n ní ogun àgbọ́dọ́lẹ̀ ńkọ́ wọ́n ní kì í gbúdọ̀ parọ́. ekulé gbọ́ fún sọfúnṣoko wípé ọba adákẹ́dájọ́ aláṣẹ láyé aláṣẹ lọ́run gudugudu tí ń yọ lórí omi àpáta ìdìbòlù tó fẹ́ ní Síónì tó rékọjá ìlú ìgbòrò. eégún magají eégún mọ ní ènìyàn mọ́ ẹni mọ òfò ẹni kò mọ́ oníkùnmọ̀rà tó lù gbogbo egungun ẹ̀rẹ̀ bí èṣùwò gégégégégé èyí tí di ogun èṣùwò bámúbámú ẹkùn ọkọ̀ fáráwọ̀ ọkọ̀ oṣù ọkọ̀ jésìbẹ́lì ọba alẹ́bẹ̀ ìmọ́lẹ̀ tí òkùnkùn ò lè dojúkọ láyéláyéláyé ọba rọ̀ bí odò dẹ̀mdẹ̀ fara ìjàbalẹ̀ ẹ̀ tún wọlé ayé pẹ̀lú ìdájọ́ ológbò tó sùn bí ọ̀lẹ ọgbọ́n ọdún rẹ̀ pégbèje olókìní tàjòdè èkúté ilé ẹ̀kọ́ rá ẹ̀yin ọmọ ogun ìpàlà ẹ̀kí aleluya jésù kristi wọlé ó wọlé ayé ọlọ́run jerúsálẹ́mù tuntun ìgbàlà ọ̀rẹ́ ti dé gbogbo ẹ̀yin èdè ẹ̀yin wẹ́júwẹ́jú kí la ó ti dojú yín sí báyìí o gbogbo ẹ̀yin àṣebàjẹ́ tí a ti dárúkọ síwájú ẹ bẹ̀rẹ̀ sí ní tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí olúwa kò fẹ́ fún yín tí kò sí bọ́sẹ̀ ẹ̀rọ ń pèwàdà. òjò mẹ́ni ọ̀wọ̀ òjò bá mẹ́ni ọ̀wọ̀ kò ní wọlé ọba lọ́rẹ́ òjò ní kọjá lójú ní ọba tí kì í kọ́ba òjò bá mẹ́ni àkọ́lé kò ní fi ní ìṣẹ̀sí lóru àtọ́lẹ́yàrá ọba aráàlú òkú lówó oníléwó onílé ní òní tàbí ẹ̀ṣẹ̀ rere òjò apá bàtà apá jẹwéjẹwé díẹ̀ ìmọ̀ wa rẹ̀ ìbẹ̀rù olúwa ìfura fún àwọn àgbà fún àwọn aṣíwájú nítorí àti òní gangan àbùkù ni wọ́n fi ń kàn láwùjọ olúwa má jẹ́ àkà àbùkù. mo ní kí ẹ jáwọ́ àdúrà mo jáwé olúborí olúwa má jẹ́ akẹ́ ẹ̀jẹ̀ wa má jẹ́ adájọ́ àṣejù bó rárá. ibi rere ni kóró máa ń gbé wa rè a ò ní ronú sùn a ò sì ní dájú pé olórí aṣọ àti fọ́tò wa ò sì ní fàyà. ìran ọ̀gẹ̀dẹ̀ kan kì í sunkún àtidẹ̀ a ò sì ní tiwá a ò ní tiọ́rọ̀ nínú ìnira. ẹni wọ́n mọ ọkọ aya iṣẹ́ ìlọsíwájú ìfẹ́ ìgbàgbọ́ ọba mi ti ṣetán láti dá ọlọ́lá. akérèkọ́rò apìjàwàrà ọ̀pàmùpámù ojú olúwa ọmọ àṣẹ gbámù. bí ẹ bá gbóhùn mi tán ẹ ló dì mí lẹ́nu mú. èmi kí mo rọra mi ẹ má máa dánwò. kíkéré labẹ́rẹ́ kéré kì máa ń ṣe mímí adìyẹ. olódùmarè ó ní kìlọ̀ fún yín ó sì ń kìlọ̀ fọ́dẹ ọdẹ apẹja tó lóun ó dàwọ̀ lórí àkúràkúdà kó má bàa kábàámọ̀. ẹ kìlọ̀ fọ́dẹ kó má bàa ṣẹ̀sí ní ìgbàdo. ẹ kìlọ̀ fọ́dẹ tó lóun ó fi àwa àgùnrín ṣe gbẹ̀dú.
ẹ̀yin òṣèké ẹ lọ fi ara yín balẹ̀ ẹ̀ ń bínú ẹlẹ́fẹ́ bàjẹ́ olúwa jẹ́ gbogbo ìpàdé ṣèkúṣe ilé yín ṣe dákìtì inú wọn kò lè dátótó lógbò ẹmọ bí ọgá ti ń ṣòro bẹ́ẹ̀ rọ́kẹ̀kẹ̀ tẹ́lẹ̀ fẹ́ fọwọ́ gbé wò agídí ata kò lè dátótó lé ata ẹni tó rọ̀ fún wàhálà nílẹ̀ níbi wọ́n fi kọ́ ní tó kó tapá tẹ́tẹ́ àtọ́rù rẹ̀ sínú rẹ̀ òun ló mọ sórí. olórí ayé ní tí kú bá ń pawọ́ ìyàwó lára wọ́n mọ̀ màkà tèmi mọ́ wọn. nítorí pé a kì í gbọ́ kú ọkọ́ a kì í gbọ́ kú àdá a kì í gbọ́ kú màlẹ́kà mímọ́. wọ́n ní ẹnìkan kì í tójú sọ yẹriyẹri oṣù ẹnìkan kì í sí tójú sọ gbàùgbà nínú oko ọjọ́ tó bá tójú sọ gbàùgbà nínú oko aráàlú sọnù wọn ò ní rí mọ́ láyé. ó dá mi lójú pé àròkè gbàgbé lọ sóde àrèmábọ̀ ń máa lọrẹ ń máa bọ̀ ọ́rẹ́ ní. òkú oṣù ọdẹ kan kò nítorí adéhùn kó lóun ó lọ